Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé bó ṣe lè lo matrix láti solve simultaneous equation tàbí system of linear equation. Eléyìí òhun náà la tún ń pè ní matrix inversion. Kí ni à ń pè ní matrix inversion? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá fún wa ní ìbéèrè yìí, sọ pé solve wípé kó lo matrix method to solve the simultaneous equations 2x plus y is equal to 10, 4x minus 2y is equal to 4. Nínú àwọn àǹfààní matrices òun náà ni pé o lè lò ó láti fi ṣe simultaneous equation rẹ, bóyá 2 unknowns ni o, 3 unknowns ni o àbí tó jù bẹ́ẹ̀ lọ. Ká pé mo nírú matrices yìí, ó rí i pé mo lè kọ ọ́ ní matrix tí màá ṣe kí ni o, ó rí i pé mo lè sọ eléyìí di 2 1 kí n kọ coefficient àwọn kọ̀ọ̀kan wọn báyìí, ó rí i pé mo lè kó coefficient jáde 2 1 4 minus 2 sy. Ṣé irọ́ ni? Irọ́ kọ́ o. Ó rí i pé tí n bá padà multiply matrix yìí papọ̀, ó rí i pé máa get eléyìí já dánwò 2 times x 2x plus 1 times y. So ti yé báhun. 4 times x 4x minus 2 times y 2y. So ó máa fún wa ní kíni 10 4. So a ti kọ́ ní ipò kíni o, ipò matrices nìyẹn. Orí eléyìí òun là ń pè ní à ń pè ní augmented matrix. Augmented matrix yẹn òun náà ni tó mọ wá nípa pé ó mọ ṣe kíni o, ó mọ kọ àwọn coefficient x y. Kódà tó bá jẹ́ pé variable mẹ́ta ló ní, á já sí pé ó mọ ní 3x3 matrix látara bẹ̀. So ó mọ kọ coefficient x y z bákan náà. Kódà kó jẹ́ mẹ́rin, ó mọ kọ àwọn coefficient variable yẹn. Ó rí la fi kọ́ báyìí pé 2, coefficient y ń bí báyìí 1, coefficient x ń bí báyìí 4, coefficient eléyìí minus 2. Jẹ́ tí eléyìí bá yé wa, a lè pe eléyìí ní kíni a, kí á pe eléyìí ní s, matrix náà tó jẹ́ s, ká dẹ̀ sì pe eléyìí ní b. Ó rí i pé n ta wà after òun náà ni pé ká ṣe kíni o, ká wá x wa. Ó rí i pé ọgbọ́n ta fi lè wá x ni pé ká pa ọkùnrin yìí, ká gbé e kúrò ńbẹ̀. N ta fi lè ṣe náà ni pé matrix ni o, kí ló lè sọ ọ́ di 1 tàbí tí a mọ̀ sí identity matrix ní under matrix, òun náà ni pé ká kíni, ká take inverse both sides. Ṣé o mọ̀ pé tí bá take inverse wọn, mọ́ gbàgbé, tó o bá multiply matrix kan pẹ̀lú inverse rẹ̀, yóò mọ fún ọ ní identity matrix. Á já sí pé tí n bá multiply through by inverse, yóò mọ fún mi ní a inverse a x is equal to a inverse b. Ó rí i pé a times a inverse kí ni ó mọ fún mi? Identity element àbí? Identity matrix. Identity matrix times x òun náà mọ fún mi ní x is equal to a inverse b. Á já sí pé tán bá ní kó o wá, tó fẹ́ ṣe simultaneous equation, ò bùkátà láti dára rẹ láàmú mọ́. Kàn wá inverse augmented matrix yẹn, eléyìí tó máa yọ jáde nípa pé ó ń kọ kíni o, coefficient àwọn system tán bá fún ọ. So lẹ́yìn rẹ̀, ó wá multiply answer tó bá get pẹ̀lú b. Ó yá, já lo àpẹẹrẹ eléyìí tó ṣáájú, jẹ́ ká fi ṣe o. Á já sí pé tí n bá fẹ́ dára mi láàmú, so sy mi ń bí báyìí, pẹ̀lú àlàyé tí mo ṣe, yóò máa jẹ́ augmented matrix wa, that is coefficient àwọn eléyìí 2 1 4 minus 2 2 1 4 minus 2 ó wá inverse rẹ̀, then ó wá multiply rẹ̀ pẹ̀lú kíni, èyí tó wà níta yìí 10 4. So multiply pẹ̀lú èyí tó wà níta 10 4. A sì ti mọ̀ pé láti wá inverse kò le rárá tẹ́lẹ̀. Òun náà ni pé kíni, ká gbé eléyìí tiẹ̀ jẹ́ augmented matrix wa, á jẹ́ sí pé inverse mi ó mọ jẹ́ kíni, bó mo ṣe lọ́mọ ṣe lọ́nà tó yá. Òun náà ni pé 1 over determinant. Determinant ni pé kíni o, multiply àwọn element tó wà ní leading diagonal papọ̀, 2 times minus 2 yóò fún mi ní minus 4 minus element tó wà ní kíni o, second diagonal, òun náà jẹ́ minus 4. So mo lọ́ máa ṣe kíni o, wọ́n máa ṣe pàṣípààrọ̀ element tó wà ní leading diagonal, minus 2 bí báyìí ló wà tẹ́lẹ̀, ó gbé wá sókè, ó gbé èyí tó wà lókè náà wá sísàlẹ̀. Wọ́n máa fi minus 1 multiply àwọn eléyìí, yóò máa jẹ́ minus 1 minus 4. Á já sí pé inverse mi
kí ni yóò máa jẹ́? Yóò máa jẹ́ 1/-8 -2 -1 -4 2. Tó bá wù ọ́ o lè tún kọ eléyìí yóò máa jẹ́ kí ni? Kí n multiply ọ̀kọ̀ọ̀kan pẹ̀lú 1/-8 yóò máa jẹ́ 1/4 1/8 1/2 -1/4. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, á jẹ́ sí pé a ti mọ kí ni o? A ti mọ ohun tí inverse yìí jẹ́, kódà òun rèé, ṣó ti yé? Ó wá padà síbẹ̀, á já sí pé x rẹ eléyìí tí ń ṣe xy yóò máa jẹ́ kí ni o? Ohun tó get ní inverse yìí 1/4 1/8 1/2 -1/4 times kí ni ta fẹ́ fi multiply pẹ̀lú? 10/4. So 10/4, má bínú. Á já sí pé xy mi kí ni ó máa wá jẹ́ báyìí? Jẹ́ ká multiply rẹ̀. Tí n bá multiply rẹ̀ yóò máa jẹ́ kí ni o? 1/4 times 10 yóò máa fún mi ní kí ni o? 10/4 plus 1/8 times 4 yóò máa fún mi ní kí ni o? 4/8 tàbí ká ní 1/2 4/8 is 1/2. Ṣó ti yé mi báyẹn? So ó rí i pé tí n bá tún tẹ̀síwájú 1/2 times 10 òun ó fún mi ní 5 minus 1/4 times 4 òun ó fún mi ní kí ni o? 1. Ó rí i pé tó bá ṣe é síwájú sí i x rẹ tó bá wá LCM eléyìí yóò jẹ́ 4. So eléyìí yóò jẹ́ 10 plus 2 in 4 so 2 times 2 2 times 1 2 eléyìí yóò jẹ́ 5 minus 1 tí ń ṣe 4. Á já sí pé xy rẹ kí ni ó máa jẹ́ báyìí? 12 divided by 4 tí ń ṣe 3 4. So yóò máa fún mi ní kí ni o? X mi yóò máa ní x mi jẹ́ 3 y mi náà jẹ́ kí ni? Y mi jẹ́ 4. Ó rí i pé tó bá lọ síbi ìbéèrè tó bá gbé x sí 3 tó sì gbé y sí 4 ó rí i pé á get n tí wọ́n get. So tí x mi bá jẹ́ 3 níbí báyìí 2 times 3 6 plus kí ni y wá 4 6 plus 4 á já sí pé ó jẹ́ 10. Tó bá ṣe equation kejì náà ó get irú rẹ̀ bẹ́ẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n tún fún ọ ní àpèjúwe mìíràn pé use matrix method to solve wọ́n tún fún wa 7x minus 3y minus 20 is equal to 0. 3x minus 5y minus 3 is equal to 0. Kò le rárá. Má gbàgbé pé o gbúdọ̀ kọ́kọ́ wá augmented matrix rẹ. So o sì gbúdọ̀ kọ́ ní ipò yìí AS is equal to what? AS is equal to B. Ó di pé kò tí ì jọ àti ní ẹ̀kan mi á já sí pé ó gbé àwọn eléyìí wá ta, ó gbé wọn wá ta kó lè jẹ́ pé àwọn eléyìí nìkan lá ní nínú ilé. Yóò máa jẹ́ 7x minus 3y is equal to 20. 3x minus 5y is equal to 3. So tí wọ́n bá kọ papọ̀ báwọn fún ọ́nà ìbéèrè wà á kọ́ gbé wọn jáde. Kí ni wá ní augmented matrix mi ó jẹ́ A? Mo lọ́ máa yọ àwọn coefficient x àti y jáde 7 minus 3 3 minus 5 àbí? So wọ́n máa multiply pẹ̀lú kí ni? xy. Ó rí i pé tó bá padà multiply méjèèjì papọ̀ eléyìí náà ni ó fún ọ, kò nídìí kó dààmú. So eléyìí máa jẹ́ 23. So yóò máa jẹ́ 23. So á já sí pé kí ni o? xy mi nísìnyí pẹ̀lú àlàyé tí mo ṣe lókè yóò máa jẹ́ kí ni o? Inverse arákùnrin yìí 7 minus 3 3 minus 5 inverse rẹ̀ multiply by so 23. Á já sí pé ó kọ́kọ́ wá inverse yìí ná. Tó bá ti á mọ inverse yìí wà á máa ṣe kí ni o? Wà á multiply rẹ̀ pẹ̀lú eléyìí. Já tẹ̀síwájú xy. Wọ́n gbàgbé ọ̀nà tó yá tí mo lò fi lè wá inverse. Òun náà ni pé kí ni o? Kọ́kọ́ wá determinant wọn. Kí ni determinant eléyìí times eléyìí? minus 35 minus 9. Ṣó yé mi báwọn? Ṣó yé? So minus 9. Tó bá tẹ̀síwájú ńkọ́? Ó rí i pé tá a bá tẹ̀síwájú mo ní lẹ́yìn rẹ̀ ó wá wá matrix kan wà á kọ́kọ́ járọ̀ àwọn element tó wà ní kí ni o? Leading diagonal. Ìsàlẹ̀ eléyìí wà gbé wá sókè, èyí tó wà lókè tẹ́lẹ̀ gbé wá sísàlẹ̀. Ṣó ti yé mi báwọn? Ó wá multiply àwọn eléyìí by -1 àwọn tó wà ní second diagonal. -1 times -3 3 -1 times 3 -3. Ṣó ti yé mi báwọn? Ó tún wá multiply pẹ̀lú kí ni? 23. Ṣó ti yé mi báyẹn? Á já sí pé xy mi yóò máa jẹ́ kí ni o? So tó bá ṣe eléyìí yóò jẹ́ 1 divided by
minus 26 minus 5 3 minus 3 7 23 ó rí i pé a lè multiply matrices méjèèjì yìí pẹ̀lú ara wọn ká wá fi 1/26 yẹn ká fi multiply wọn yóò jẹ́ xy is equal to 1 or minus 1/26 eléyìí pẹ̀lú eléyìí yóò máa jẹ́ kí ni minus 5 times 20 minus 100 plus 9 so yóò wá bó ṣe jẹ́ plus 9 minus 3 times minus 60 plus what plus 21 xy mi máa jẹ́ kí ni o minus 1/26 minus 100 plus 9 kí ni yẹn ó rí i pé yóò máa fún mi ní minus 91 divided by minus 60 plus 21 ó rí i pé kí ni ó fún wa yóò fún wa ní 39 minus 39 má bínú minus 39 á já sí pé xy mi tó bá tún multiply rẹ̀ pẹ̀lú scalar yìí eléyìí ó máa jẹ́ kí ni minus 91 over minus 26 minus 39 over minus 26 ó rí i pé tó bá wò 13 lè lọ́nu wọn 13 mélòó ló rí inú bíbá yìí so 13 méjì àbí 13 méjì 13 mélòó ló rí inú 91 13 méjì á já sí pé eléyìí ó kù 7/2 13 mélòó ló rí bíbá yìí méjì èyí ńkọ́ mẹ́ta so eléyìí ó jẹ́ 3/2 so á já sí pé kí ni o x mi is equal to 7/2 tí y mi náà dẹ̀ sì jẹ́ kí ni o 3/2 ó rí i pé kò le rárá bó ni ká pé mẹ́ta wọ́n fún ọ bó ṣe ṣe náà ni á já sí pé ó find the inverse o kí ni o onímẹ́ta ká pé mo fún wa pé x plus y plus z is equal to 9 x plus 3y plus 4z is equal to 8 x minus y plus z is equal to 15 láti ṣe kò le rárá àkọ́kọ́ wá augmented matrix rẹ̀ kí ni ó máa jẹ́ mo ló máa kọ coefficient ọ̀kọ̀ọ̀kan á jẹ́ pé 3/3 matrix ní níbí báyìí eléyìí ó jẹ́ 1 1 1 1 3 4 1 minus 1 1 then ó ní x y z àbí is equal to what 9 8 15 ṣó ti yé mi báwọn pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú á já sí pé x y z rẹ̀ kí ni ó máa jẹ́ báyìí o inverse arákùnrin 1 1 1 1 3 4 1 minus 1 1 ó find the inverse yẹn tó bá ti á mọ inverse yẹn tán wàá máa multiply pẹ̀lú kí ni 9 8 15 ṣó ti yé wa báwọn so mo ti ṣàlàyé bó ṣe lè wá inverse kí ni o inverse 3/3 nínú fídíò tó kọjá àti nínú adjoint so mo rọ̀ kó lọ wo fídíò tó bá ti wò tẹ́lẹ̀ tó bá dẹ̀ ti wò ó mo fi eléyìí dán ọ lágara pé kó ṣe kí ni kó ṣe é ó rí i pé tó bá ti á get in tí inverse rẹ jẹ́ so wàá multiply pẹ̀lú kí ni o 9 8 15 lóhùn ní ó fún ẹ ní kí ni x rẹ y rẹ àti z rẹ tó bá ṣe tán bá mi kọ tí x àti y àti z rẹ jẹ́ bá mi gbé sínú comment section so tó bá gbádùn fídíò yìí mò ń rọ̀ láti subscribe sí orí ìkànnì mi tó bá ti ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bá mi fi ṣọwọ́ sí wọn káwọn náà lè jàǹfààní fídíò yìí títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun o.